أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ونحن أجمعين. Dúpẹ́ fún Ọlọ́run, àtọrọ ìkẹ́ àlékún ìgẹ̀ fún aláyélọ́run àná Muhammad. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rally wa tí a fẹ́ ṣe ní ìlú Ìsẹ́yìn, rally òkè Ògùn tá a fẹ́ ṣe nílùú Ìsẹ́yìn ní ọ̀la Friday tí í ṣe on the 16 oṣù kẹsàn-án ọdún 2022 yìí. Kí Ọlọ́run jẹ́ kí ó já sí rọrùn fún wa, k'Ọlọ́run fi pọ́n wa lé, kó má fi bù wa. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, rally náà máa wáyé bá a ṣe kọ̀wé rẹ̀ Insha Allah. Àwa bẹ ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, a rọ̀ yín tẹ́ ń bọ̀ wá láti ìlú òkèèrè. Àwa tá ń bọ̀ láti Kwara State ni, Lagos State ni, àti nínú Ọ̀yọ́ State yìí náà tá ń bọ̀ wá sí ìlú Ìsẹ́yìn, Ọ̀ṣun State, Ogun State, Ondo State, Èkìtì, gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá pátápátá tí à ń bọ̀ wá. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àsìkò ìjà ò tíì tó. A lè dé lọ́jọ́ yẹn ká dé Ìsẹ́yìn ká rí àwọn Fúlàní tí wọ́n pọ̀. Ọjọ́ Friday làwọn Fúlàní máa ń nẹ́jà wọn nílùú Ìsẹ́yìn. Gbogbo òkè Ògùn pátápátá local government 10 ló wà ní under òkè Ògùn. Gbogbo local government 10 yẹn òun ni ọjọ́ Friday òun ni wọ́n máa ń nẹ́jà nílùú Ìsẹ́yìn, àwọn Fúlàní gbogbo òkè Ògùn pátápátá. So gbogbo àwa tí a bá ń bọ̀, ẹ jọ̀ọ́, àsìkò ìjà ò tíì tó. A lè rí Fúlàní nílùú Ìsẹ́yìn tí ó pọ̀, kì í ṣe pé tiwa ni wọ́n bá wà o. Ọjọ́ tó máa ń ṣe tọ̀dọ̀ tiwọn nìyẹn o, tó máa ń nẹ́jà tọ̀dọ̀ tiwọn nílùú Ìsẹ́yìn o. So tá a bá ní pé tó ká kọlù wọn, Ọlọ́run má jẹ́ a jẹ̀bi. Ṣùgbọ́n ó dájú tàdá wípé Fúlàní ò ní kọjú dà wá lọ́la yẹn. Fúlàní ò ní dán o. Tí Fúlàní gẹ́gẹ́ bá rí èrò, yóò sá. So ṣùgbọ́n lópin ìgbà tí Fúlàní ọba ti tọ́ wa, ẹ má jẹ́ wá ní ọ̀tọ̀ Fúlàní. So ẹlòmíín bẹ kò experience ibi tí Fúlàní pọ̀ sí rí. Ó kàn máa ń gbọ́ pé Fúlàní ń dà wọ́n láàmú ni, kò mọ ibi tí Fúlàní ń gbé gan. Ká sọ pé bo ni Fúlàní ń gbé, òkè Ògùn bí ni Fúlàní ń gbé. So àsìkò ìjà wọn wá tí tó. Tí wọn bá ti tọ́ wa, a need láti attack wọn rárá. Ẹ jọ̀ọ́, mò ń bẹ̀ wá ni. So mo tún wá ń fi àsìkò yìí náà mo fi ń bẹ àwọn agbófinró wa, DPO ìlú Ìsẹ́yìn ni, àwọn SIB ni, àwọn DSS ìlú Ìsẹ́yìn ni, Àmọ̀tẹ́kùn ni, Àmọ̀tẹ́kìnìún ni. So gbogbo wa pátápátá ẹ dákun. A fẹ́ kẹ́ provide security fún wa lọ́la yẹn. A dà lóru. So peaceful rally la fẹ́ ṣe, peaceful rally. So la fẹ́ ṣe fún ọ̀rọ̀ Yorùbá nation. So ẹ jọ̀ọ́, tí ọ̀pọ̀lọpọ̀ wa bá rí àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́jọ́ yẹn, ẹ má jẹ́ attack wọn, wọ́n wá dáàbò bò wá ni. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo àwọn tí wọ́n wà láàrin wa náà tó jẹ́ ọlọ́dẹ, a lè rí wọn jọ yẹn tí wọ́n wọ̀ṣọ, wọ́n wá dáàbò bò wá kí wàá lọ má bàa ṣẹlẹ̀ ni. Ẹ dákun, ẹ má jẹ́ kí wàá lọ ṣẹlẹ̀. Àsìkò tí ìjà ó ṣẹlẹ̀ ò tíì tó. Àwọn náà wọ́n fọ ara wọn pé ìjà. Àwọn ò gbọdọ̀ dájà alẹ́. Tá bá dá ìjà alẹ́ lásìkò tí ò tíì tó, á kàn àbùkùn, k'Ọlọ́run má jẹ́ á kàbùkùn. Àwọn ni ẹ jẹ́ kí wọ́n fọwọ́ ara wọn síra wọn. Nítorí pé báwa ṣe ní ẹ̀tọ́ lọ́dọ̀ àwọn ìjọba location 419, bẹ́ẹ̀ àwọn náà lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ tiwa. Bá a ṣe lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó wù wá fáwọn Fúlàní, bẹ́ẹ̀ làwọn náà lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó wù wọ́n fún wa. Ọ̀nà méjì tó wá pín sí yẹn ń ṣàlàyé rẹ̀. Tí èèyàn bá jẹ̀bi ẹni tí èèyàn bá jù lọ, tí èèyàn bá jẹ̀bi ẹni tí èèyàn bá jù lọ, Ọlọ́run ó gbẹ̀san fún wọn. Ṣùgbọ́n tí èèyàn bá jàre ẹni tí èèyàn bá jù lọ, Ọlọ́run ó kàn lábùkún fún yẹn. Kí ni ìtumọ̀ rẹ̀? Ni wípé tó bá jẹ́ pé Fúlàní àbí ìjọba location 419 ló bá gbéjà wá bá wa, ó dájú wípé á jagun àjàyè.
ṣùgbọ́n tó bá pa wà lábá lọ́ọ́ tọ́ wọn ọlọ́run má jà ahẹ́ra wa lè mọ̀ àlàyé tí mo fẹ́ ṣe fún wa nìyẹn. ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọ̀gá wa tí wọ́n wà náà ní ọ̀la yẹn ẹ já gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Peaceful rally la pé ọ̀rọ̀ ìjà ò tí ì ṣẹlẹ̀ so máa ń tó fásitì yìí bẹ̀ wá àtàwọn ọmọ Ìṣẹ́yìn tá a wà nù ìlú àti gbogbo àwọn ọmọ Òkè Ògùn pátápátá tá a pàdé ní ìlú Ìṣẹ́yìn ní ọ̀la yẹn Friday yẹn àti àwọn tí wọ́n wà láti other side tí wọ́n wà láti ìlú kejì ìlú kẹta so gbogbo state tí wọ́n wọlé sí ìbàyí ní ọ̀la yẹn àtàwọn tí wọ́n ti délẹ̀ léni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tá a bá rí Fúlàní ẹ má jẹ́ àgbàdá lọ́wọ́ rẹ̀ rárá Fúlàní lọ́mọdé lọ́wọ́ yẹn jẹ́ àgbàdá àbọ̀nẹ̀ gbàdá lọ́wọ́ èèyàn ní ọ̀fẹ́ di aáwọ̀ ẹ má gbàdá lọ́wọ́ Fúlàní ẹjọ́ máa bá tí wọn lọ àsìkò ọ̀rọ̀ Fúlàní ò tí tó ń sìn gẹ́gẹ́ bí àwọn bàbá Sunday Igboho ṣe ń sọ fún wa pé pẹ̀lẹ́ ní ká fi ṣe ṣùgbọ́n àwọn bàbá Sunday Igboho ṣe ṣàlàyé fún wa nìyẹn wọ́n ní ká má tọ́ ẹnì kankan àsìkò àfa wàhálà ò tí tó so nítorí wọn ti ń bẹ lókè iṣẹ́ tí wọ́n ń ṣe lókè tá a bá ṣọ́ra ọlọ́màjẹ́ àfi kẹ́kínkínní bàjẹ́ kọ́lọ́màjẹ́ ó bàjẹ́ lọ́dọ̀ tèmi o kò ní tọwọ́ tèmi bàjẹ́ o ilẹ̀ Yorùbá ní tọwọ́ tèmi bàjẹ́ o processing tá à ń ṣe bí Yorùbá ní tí wọ́n ṣe dúró ní ọba tókùn tá a fi débẹ̀ yìí Ọlọ́run ò ní jẹ́ ọ jẹ́ pé èmi ní ń bàjẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n náà ìwọ ní ọ bàjẹ́ so ọwọ́ akùn ìjọmọlúàbí so ìrìnàjò tá a ti ń rìn lókè tó ti dé ọ̀dọ̀ àwọn ìjọba òkè lọ́hùn bí ó ṣe ní bàjẹ́ ó kùn sọ́wọ́ èmi àtọwọ́ ọ̀wọ́ náà so Yorùbá ní onílù ò ní fẹ́ kó tú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ já fi ọmọlúàbí ṣe rally tá a fẹ́ ṣe lọ́la yẹn nílùú Ìṣẹ́yìn so mo sì mọ̀ wípé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá wa ṣe so Ọlọ́run jẹ́ àgbóríyìn bẹ́ẹ̀ àní gbẹ̀tẹ́ èyí tí a bá ṣe yẹn náà kò ní jásí mo fẹ́ ní kọ̀ọ̀kan wa mega rally tí wọ́n ń bọ̀ níwájú lọ́hùn náà tí bàbá wa Sunday Igboho fẹ́ lead so pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run jẹ́ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa láyé Ọlọ́run jẹ́ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa láyé Ọlọ́run jẹ́ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa láyé àní pẹ̀dí a máa pọ̀ sí ni àní dínkù nígbà tí ilẹ̀ Yorùbá náà bá wá dùn tọ́lọ́run bá ti gbàdúrà wa tán wọn nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wa sàwátì o so àwa bẹ̀ lọ́run fún gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti ìrìn àjò àwọn kan ti wà lójú ọ̀nà àwọn kan wọ́n dé sẹ́yìn láìpẹ́ yìí wọ́n kálukú ti ń pè ìpètò àwọn wà lójú ọ̀nà àwọn kan ti ń pè ìpètò àárọ̀ là làwọn fẹ́ gbéra o àtẹni tó dé lónìí àtẹni tó wà lójú ọ̀nà lọ́wọ́lọ́wọ́ àtẹni tó ti dé àwọn kan ti dé láti jẹta kódà àwọn kan ti dé láti ọ̀sẹ̀ kan wàláì so àwọn tí wọ́n tún dé lọ́la so gbogbo yín pátápátá Ọlọ́run fi sọ̀rọ̀ sọ yín dé sẹ́yìn láyé àtàláfíà pípadà yín náà ìrọ̀rùn ní ọ̀jẹ̀ ẹ padà sí gbogbo yín náà láyé àtàláfíà Ọlọ́run wa yóò fi bu yín kún ẹnì kọ̀ọ̀kan wa kò ní fi bú wa o ọlábí àná Muhammad la hawla wala quwwata illa billahi al-aliyyil azim fahadhihi tadhkira faman sha'a attakhadha ila rabbihi sabila wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.